ọjọ́ náà rèé bí àná tẹ̀lú àsọyìnbọ̀ tẹ̀dọ̀kan kórí jẹ́ lọ́ra yín pé kéṣù mọ́ ya yín o kẹ́gbẹ́ fúnra yín dọjọ́ alẹ́ àmín. Orí ẹni ní gbé ní kàláwọ̀rẹ́ nílé ayé ìṣẹ̀dá ẹni ní yànkọ́ rere fún ni orí ẹni ní fún ní ìláyà rere tí ń bá ní ìkàlẹ̀ Àbẹ̀kẹ́ Àdé o àtàlálà bí o wá wáyà rere lọ́dẹ ọkọ tún wá dùn bá ní ọkùnrin takuntakun ọ̀rọ̀ fẹ́ tẹ́rí yẹn mọ̀ lágbára gidi gan Àlàbí Emmanuel Ọ̀páògùn àtìyàwó rẹ̀ Àbẹ̀kẹ́ Ẹniọlá Ọ̀páògùn ọba ló fàdùn sọ̀rọ̀ tẹ̀yìn mọ̀ pé ọ̀pọ̀ ẹbí ló ti túká o ọ̀pọ̀ ẹbí ló ti wó ilé ẹ̀yìn ò ní dàrú adùnlé yín ò ní di ìkorò lọ́lá ọ̀lọ́ 17 years of togetherness kì máa yí ṣeré o kì máa yí ṣàwàdà iṣẹ́ Ọlọ́run ni ire lójú owó ń rí o ojú ẹ̀yìn ò ní ríbi ọba àkọ́dá yìí ọba ṣẹ̀dá ọ̀run ó tún fún yín lọ́mọ rẹ̀ àwọn ọmọ rere tó yá yìí ni mò ń wí o Olúwa tì mí lẹ́yìn Ọ̀páògùn Olúwa má yọ̀ wá Ọ̀páògùn Olúwa tóbi lọ́ba Ọ̀páògùn kọ́ ṣe ń bẹ lálàáfíà ara kò ní rẹ̀yìn Ọlọ́run ò ní jẹ́ lójú ẹkún ikú ò ní pa àwọn ọmọ tẹ́bí o ikú ò ní gbà wọ́n mọ́ pamọ́ yín lọ́wọ́ o Àlàbí Àdé o ó ti yà nínú ilé bàbá rẹ̀ ṣó ní ìmọ̀lẹ́ kò sí nǹkankan ẹ̀gbámọ́ lágéjọ́ bí ó lágéjọ́ bí ọmọ orò lọ́kà ìsàlẹ̀ oró adùn yùngbà nílé bàbá yín àtẹ́wọ́ mẹ́wẹ̀ wá ní bàbá yín fi ń gboyè nílé òun lágéjọ́ bí níyàn máa ṣe ti mú mi kíkan ìwọ lọmọ òṣìlẹ̀kùn palẹ̀ ẹ̀kún dé ọmọrin jogún ọ̀la o ọba márùn níbẹ̀ nílé bàbá yín olùbárà ọba ni àgùrá ọba ni òṣìlẹ̀ ọba ni o olówó dúró ọmọ ajíbẹ̀gbẹ̀ ṣeré ọba ní í ṣe Aláké Ẹ̀gbá ńkọ́ ṣe ń bẹ lálàáfíà ara ilé ọmọ aṣẹ́gun òrò tí ń ṣẹ́tẹ̀ egun mọ́nú Àbẹ̀kẹ́ Àdé o Ìjẹ̀ṣà ní í ṣe lé bàbá rẹ̀ ṣó ní ìmọ̀lọ́ kò sí nǹkankan Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ òbí o ọmọ ẹlẹ́ni àtẹ̀ká níyàn ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà ní sí tòlótòló ẹ̀rú bàbá yín ní sí pẹ́pẹ́yẹ ẹ̀yin lọmọ olóbì kan àjẹ́ fi ṣòwò ọmọ olóbì kan àjẹ́ fi ṣọ̀rọ̀ ẹ̀yin lọmọ olóbì kan wọ́wọ́ tìrì wọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tìrì wọ́ èyí fẹ́ tẹ̀ ní àwọ̀ sápò ẹni èyí ò fẹ́ tẹ̀ ní àwọ̀ sínú igbó kẹ́ẹ̀ránkó burúkú lè róhùn jẹ òkèké láṣàrà gbàjọ ẹlẹ́gàn tí omi láṣọ tẹ̀yìn Ìjẹ̀ṣà èyí ò bá ti rí lọ́jà kò rà wá kí n lè róhùn mú jòyè nílé bàbá tó bí ọlọ́mọ. Àbẹ̀kẹ́ Ẹniọlá o Ẹniọlá Ọ̀páògùn àtọkọ rẹ̀ Àlàbí Emmanuel Ọ̀páògùn ni mò ń ké sí o ọba ló so yín pọ̀ èṣù onítùyínká kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ńlẹ́ ayé tó ẹ̀yin ò ní mọ́ sáré àwọn ọmọ ẹ̀yìn ẹ ti mọ́dún èyí jẹ́ ẹ ṣe púpọ̀ nílé ayé tówó tọ́ láti rí gbogbo ọ̀gẹ̀dẹ̀ ìgbódò kò yàgàn ọmọ yọyọ nílé aládì ewu ní pèrè èbù rẹ àrídùnnú ẹ̀yin ò ní dìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ àfẹ́pàfẹ́pà láyé mọ́ fẹ́ ná ayé ò ní fẹ́ ẹ̀yin pa tọmọtọmọ gbogbo ohun ẹ bá fọwọ́ ẹ̀yin ṣe ká yí dànù ẹ̀yin ò mọ̀ ní kábàámọ̀ pé ẹ fẹ́ ra yín nílé ayé ẹ rí ẹni bí ẹni ló rán mi wá o bẹ́ẹ̀ lò lónìí wá kí gbogbo ẹbí Ọ̀páògùn ó pé ẹ̀kú ọdún ó lẹ́ẹ̀kú èwú ó pé kẹ́mi yín ogun kẹ́ lóra yín gbó ìfẹ́ ẹnu lẹ́yìn ò ní di ìkorò ó ní kẹ́ lóra yín gbó nílé ayé.